ọ sí kí ni náà ti ń gbọ́ lọ́wọ́ tó fi ń dúlẹ̀ kí lójú òrírí béèyàn bá rí yẹn téèyàn bá ń fa wàhálà lọ́wọ́ tó sì rí yẹn tó dáa ló tó kó tó wọn gbà ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ̀ ju àwọn èèyàn lówó bí àwọn ilé ayé ọ̀gbà bẹ́yìn ṣe mú un orí ń fi ìtàn kékeré kan wọ́n fi sin onígbẹ̀rẹ̀ papọ̀ wọ́n fi sin onílàákàyè àwọn ẹranko ni wọ́n kóra jọ wọ́n ní ta làwọn ò fi ṣèlérí àwọn kìnìún bẹ́ẹ̀ ẹkùn bẹ́ẹ̀ erin bẹ́ẹ̀ ngàlà bẹ́ẹ̀ ọ̀yà bẹ́ẹ̀ òkété bẹ́ẹ̀ déédéé ẹ̀ lírí lókèrè náà àwọn jàpá ò sí ilé ijọ́ náà nígbà àwọn òbù ṣe gàdá tí wọ́n ferí korí tí wọ́n fètè mété tí wọ́n fèrò mérò wọ́n bá yẹn ìgbín pé ta ni wọ́n yàn lílé rí wọn. ìgbín bíi ti báwo agbára mélòó ní ìgbín fẹ́ ni ẹ dúró gbogbo àwọn ẹranko ńláńlá tó wà nínú igbó náà. padà kéwé wàyí ọ̀rọ̀ méje ló ń sọ ní ìgbín lágbára bá ọ̀dà ṣèwọ́ lè mú ìgbín ẹ̀yìn ìkarahun ìgbín kọ́ tẹ́ mọ́wọ́ kọ́ fọ́ bí agbára mi wà ní ìgbín tán wá mọ́ ọwọ́ amú nǹkan tó lágbára ó fi kú rẹ̀ mọ́lẹ̀ bẹ́nikẹ́ni bá fẹ́ ṣe é níjàmbá ọba ti kó náà ìkarahun bàtà nígbà tí wọ́n wá yan lórí tán kálukú bá ń padà lé ndélé tí kálukú òdèlé bí wọ́n bá ti ń dáṣẹ́ lé ẹnu ọ̀nà lé wọn fún wọn wọlé báyìí yóò di wọ̀tí ọ̀nà ni wọ́n bá ń fi pàkọ́ fọ́lẹ̀ èyí tó fi pàkọ́ fọ́ odó èyí ó fi pàkọ́ fọ́ ọlọ èyí tó rí léegun ẹ̀yìn yóò lè dìde mọ́ o rò pé kí ló ń yọ̀ wọ́n. kí wá ló ń yọ̀ wọ́n ṣubú. o ṣeun omi ìgbín ní yọ̀ wọ́n ṣubú omi ìgbín ní yọ̀ wọ́n ṣubú omi ìgbín ni njàpá tí òróyè jẹ lọ́dọ̀ mú omi ìgbín lọ́dà sẹ́nu ọ̀nà ẹ̀kú àwọn bí wọ́n bá ti ń tẹ omi ìgbín mọ́lẹ̀ báyìí wọ́n ti ọ̀dọ̀ mi wọ́n yọ̀ sí fún yẹn. wọ́n bá sì ti nalẹ̀ ìwé pélébé tí ẹlẹ́kẹ̀rú kọ sí kí wọ́n lè mọ̀ wọ́n kàn bá ìwé ọ̀hún bẹ́ẹ̀ ò pé kí lọ́kọ̀ sí. wọ́n jàgbára lọ. lóòótọ́ ogun jàgbára lọ. kó máa jẹ́ tó lóye kó máa ṣe ń gbẹ́rẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ nílà àkàyè kọ̀tẹ́ bẹ́ẹ̀ o nítorí wàá sọ̀kẹ́ fún ọ ìtàn kí ni mẹ́mẹ́mẹ́mẹ́. rárá sáyẹn ẹ̀kan ò béèrè yín yàtọ̀ fún bàbá wẹ́dà tí ẹni kí n kó fún. aṣọ rẹ ti fún. àmọ́ tí kò fún un kódà wọ́n kà wọ́n ló pé. àwọn akíní náà tún béèrè yín àti ẹ máa ń wá bí lójoojúmọ́ tẹ́ máa ń tọrọ owó mo á sọ pé mo ní ẹ ti jáde pé lẹ́bàá sì dé ẹ fẹ́ sinmi pé mo jẹ́ ọ̀dọ̀là kí n àtò akẹ́tẹ̀ ń sunkún náà mi ọlọ́run rẹ̀ lẹ́kùn. ọ̀kẹ́ tó bá dé kò yẹ kán wọlé kán rárí mi ọ̀kẹ́. ẹ dákun ẹ gbàgbé tí mo bá yín sọ nípa ọ̀rọ̀ owó. no mi ò gbàgbé ẹ̀rọ tó ṣẹlẹ̀ ni pé wàá bá mi nù lẹ́sìn kí n fún ẹ rájọ rẹ̀ ọ̀kẹ́. ti fún lọ́rà. ẹni kan dààmú lóde tí ọkùnrin tí mo da kí ní sójú ẹ̀jẹ̀ ìtẹ̀já kún wàhálà rẹ̀ ti pọ̀ nù ayé mi gan oríṣiríṣi nǹkan ló ti ń sọ sí mi ẹni dáhùn lálẹ́ ọ̀nà. orí owó iná ní sáà kí ló dé. ti fún lọ́rà. tó ná kí mo gbé ń gbà rẹ̀ ná sọ wọ wèrè sẹ́yìn mo sọ pé kọ̀ọ̀kan mọ́ fẹ́ràn rẹ ni. sọtán sọsíra ayẹ lóde tí o ti pọ́ lọ. john ní máa pé o tó dájọ́ ti sìn ẹrọfílẹ̀nì ń gùn tó ti páyẹ lọ́jà bọ́ọ̀lẹ̀ ń ayé lọ bọ́ọ̀lẹ̀ tó mọ̀. ebi kí lásán ló jábọ́
mo sì ti mú ẹ máa lọ. ó wọ̀ bá lórí tòun rò ní ṣé bí inú ọgbà ẹlọ́kọ̀ ìbọ̀ ọwọ́ nínú ọgbọ́n lórí orò pé ń rẹ kọ́ọ̀lì ayé ẹ̀ ń bàjẹ́ lọ́nu. ẹ máa lọ ẹjọ́ ìyá yín pọ̀. aláṣọ kan bíi ewúrẹ́ ojoojúmọ́ ayé bẹ́ẹ̀ máa ti nánu. láwọn ọmọdé ìlú ọ̀gá sọ wípé kọ́ máa wẹ̀ tí mo ní pé kì í ti pa ìwẹ̀ oníbọ́dí odò ni pé mi à ṣe bí ọ̀nà rẹ ní pé ojoogun ẹ̀ ní èrè òbúkú sọ pé mo bọ̀ wẹ̀ lọ́gà náà lè máa wà ní èsì ká máa wind down tí ìbá ti pẹ́ ń tán nífẹ̀ẹ́ tó bá ti pọ́n àwọn olóṣèlú kí ń lọ wà lọ́dọ̀ wọn ọmọ tí wọ́n ti fi ọbọ. padà sẹ́nu géètì. Daddy. You're welcome, Dad. Cute. Mommy. Oh. Mommy. Dad is back. Tired. Mo gbọ́ dáàdì náà ló jẹ́ kí n bọ́ta. Sweetheart, báwo ni? Kí ló ṣẹlẹ̀ ẹ̀ lọ́mọ ni? Bí mo ṣe ń lọ mo dé àárín méjì. Wọ́n kàn rí lọ́ọ̀kan pé èrò péjọ ni. Ṣé máa súnmọ́ bẹ́ẹ̀ báyìí ni wípé ẹnìkan ni mọ́tò gbà. Instead káwọn èèyàn wá dẹ̀ gbé. Wọ́n gbé lọ hospital ṣe náà pariwo lé lórí. Wọ́n á wò pé àwọn èèyàn bí wọ́n ṣe ń waste time yìí ẹni tó ń pariwo lé lórí ó máa kú. Bá súnmọ́ wọn ká gbé etí mọ́tò gbá ẹ̀ etí mọ́tò lọ sí hospital. Mo ṣáà rí i pé wọ́n ti ń attend sí hospital kí ni tó kúrò. So mo wá rí i pé there is no point kí n máa lọ jáde mo let me just come back home and rest. My dear. Bàbá aláàánú bàbá ara Samaria mo mọ ti yín bẹ̀. So nítorí pé incident tó ṣẹlẹ̀ lójú ọ̀nà ọ̀sìn tẹ rí tí mọ́tò gbáyàn tẹ̀lé gbé lọ sí hospital ní ò jẹ́ kẹ́ ẹ lọ síbi tẹ́ ẹ̀ lọ́mọ́ sí. I'm confused me that is enough for a day now. I've saved a life so. Anyway èmi ò sọ pé nǹkan tẹ́ ẹ ṣe ò dáa o nǹkan tẹ́ ẹ ṣe dáa ṣùgbọ́n díẹ̀díẹ̀ o oore níwọ̀n o ẹ máa ṣe díẹ̀díẹ̀ o ẹ máa ṣe díẹ̀díẹ̀ o. Màmá yọ wá. Má wọrí sórí tó bá kù díẹ̀ kí wàhálà dé báyìí tó ń ṣòro Ọlọ́run á kàn come into the picture and rescue the situation. Èmi náà gbà bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Yeah, I just believe that. Can I get some water? Water or juice? No, water. Okay, we watch TV, we share the juice and the water. See that? Never know. Oh, one of the most I need to know. Oh, I accident to share the Èmi Àṣànkẹ́ olóhùn ẹ̀yẹ. Oró òjò ò ṣe fi wé tagbọ́n láéláé. Tagbọ́n ò ṣe fi wé tejò. Ẹni agbọ́n bá ta àtagbé. Ìkàmùdù ta ní àtàlà. Èmi ọmọ ẹ̀kọ́ ọmọ òbúrò kan ọmọ kẹsàn-án wo máa rún ilé ìṣèjọ yẹn. Tẹ bá gbọ́ àgùnsá ọ̀gẹ̀dẹ̀, ó lè má yí wọn. Ọ̀gẹ̀dẹ̀ tó ga ni wọ́n ń gò kí wọ́n tó sá. Ẹni tó máa ságẹ̀dẹ̀ mi mú múra rẹ̀ ni. Kábọ̀. Excellency sir. Kí ló ń ṣẹlẹ̀ wọ́ọ̀dù ẹ̀? Bàbá Ayọ̀ ni. Ṣé rí lẹ́nu ọjọ́ mẹ́ta mi kò sáré pé ìgboro ó ń mì gbọ́dọ̀ jẹ́ kó yé bọ́bí dé pé ìgboro tó ń mì yìí àbúrò pàṣẹ kan bọ̀ àṣẹ kan tí mo pa lánàá mọ́jú bàbá ẹ̀yẹ ń ké ni o. Mo jẹ́ kó máa yọ ọmọ yẹn pé Èkó jìnnà sí Ìbàdàn gan. Ó jẹ́ kó mọ̀ wípé tó bá wo mòwe yẹn àti Bàfò ó yàtọ̀ síra wọn. Bàbá kò ṣetán láti bìlí bọ̀ mo yẹ kó yẹ pé kò ń ṣòṣogbo sí lọ́rin. Màá láṣẹ yẹn fún mi fún ọmọ yẹn kì í gan bá. Orílà gidi. Oh. TikTok, Baba. A reservation of 100,000 naira for you. 100,000 naira. Baba. Papa àgbàlagbà. Suwale. Bàbí jẹ́ kí ló ń ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù ẹ̀. Baba. Bàbá kò sí wàhálà gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Ẹni tí bá máa fi kó gbogbo ẹrù wọlé bàbá ẹ̀ surprise. Ó ń lọ bó ṣe yẹ kó lọ bàbá ẹ̀ má wọrí. Are you sure? Máa kó dé ẹrù bàbá yìí. Baba. Ọmọ yẹn ṣiṣẹ́. Excellency
ó lọ́mọ kan tí mo ti ń target tipẹ́tipẹ́ ọmọ yẹn gaba ó sùn gbọ́n ló kó pa gan bọ́n mo ti ń ronú mo ṣe target owó bọ́ 100,000 sọ ọmọ yẹn máa fi nà máa láṣẹ ìwà ṣẹ́rí tí máa kó gbó díẹ̀ tán bàbá mo mọ̀ pé ẹ máa ṣe mí lọ́mọ. no tó bá ti rí la that's another 200,000 naira for you. bàbá ó ti dé. èyí tó bá gùn kó tó ṣá ọ̀gẹ̀dẹ̀ tó ga ló ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ẹ kẹ́tẹ̀. Kapo, this your new hit what celebration. No, I have to fill up. I fill up. I have to fill up. bàbá o ẹ lè kú láéláé. Tina, kí ni gbogbo rubbish tó ń ṣe yìí? Can you imagine? Èèyàn kan kú láàrin wa, ó jókòó síbẹ̀ yẹn, ó ń fa sìgá. Ṣé sìgá ló kù ní ọ̀rọ̀ ayé báyìí? Ṣé ọmọ kúrí burúkú ló ń ṣe yìí? Ṣé o mọ̀ ni? Excuse me. Má rojọ́ lé mi lórí jèrè. Sìgá tí mò ń fa jọ kí ló ní ṣe? Kí ni sìgá tí mò ń fa kí ló ní ṣe sọ fún mi? Ẹni tó kú ti kú náà. Ní pé mo fa sìgá, àbí mi ò fa sìgá. Jọ, ṣó ní pé kẹ́ni yẹn dín ni, àbí ṣó ní pé kẹ́ni yẹn kó tuntun kú ni? Kí lẹ̀ ń bá mi sọ gan? But babe, kí ló ń ṣe ẹnu? Ìyẹn kú láàrin wa ó dẹ̀ ń behave báyìí. Seriously, òun bá fún mi ṣá. No, what are you doing? Kó tó ṣe wà absurd. Who makes sense at all? It doesn't speak well. I can now see. So, ẹ̀yin méjèèjì, ẹ ti jọ ṣe meeting, ẹ ti ṣe rehearsal, ẹ wá gbé jáde wá bá mi sìn àbí. Ó dàbí pé ẹ̀yin méjèèjì sick. Excuse me, ẹjọ́ jẹ́ mi kúrúkú sọ ẹ má pariwo lé mi lórí jèrè tínà. Kí ni problem yìí gan? Kí ni problem yìí gan? Ṣé èmi ni mo pa ni? Yes, wọ́n ló pa. Lọ́nà wo èmi ni mo lò ó? Sọ fún mi. Gbà tí wọ́n bá gẹ̀ yẹn sọ̀rọ̀, ṣùgbọ́n ló ń encourage ẹ̀. Ó títí tó fi kú. Now, o kẹ́ mọ́ náà. Ṣùgbọ́n sìgá ló mú yẹn. Adébáyé sọ̀rọ̀ òun ṣe bóyá ìwọ̀n ẹ̀. What's that? Shut up! Are you mad? Hey! I don't understand. So èmi lẹ́yìn méjèèjì tẹ́ bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀nù yamayama lé lórí. Now, babe, ṣé nǹkan mo ti máa sọ fún ẹ? Mo ti máa sọ fún ẹ. Jẹ́ kó rí ẹ pé o. Tí ẹ jókòó náà, a ní kó jókòó. Tí má jókòó kí lẹ fẹ́ fún mi? Rubbish. Jókòó, tí ẹ jókòó náà. See, at this junction, I'm actually tired. This junction is more to sue me. I'm really fed up. Gbogbo ṣé òṣì tá à ń ṣe yìí, ó ti sún èmi o. Ṣé I'm fed up, mo fẹ́ kí o ti ṣe yìí. Yeah, I have to, ó ti sún mi. I can't continue any longer. Oh my God. Má worry, èmi go ṣe mọ́ torí mi ò lè wá kú. I don't fucking care. Tẹ́ ẹ bá ṣe mọ́ ẹ má ṣe mọ́. Kí ló ń ṣe yín? Ṣé ẹ̀rọ bá fine ni? Àwọn fine babes wọ́n pọ̀ níta ń bẹ̀ ni. Yeah, máa touch wọn up, máa groom wọn. Ṣé ẹ̀rọ bá fine? Tí kì í bá aṣọ ọpọlọpẹ mi, ṣé orí yín ni? Kí ló ń ṣe yín? Ọmọ, máa groom àwọn ọmọ yẹn. And I'm sure you want to come back. Àgàgà boy. Ayà ni lẹ́nu. Idiot. Be fuck off! Ṣé ikọ́ tó bá sọ nìyẹn? Orí bó lórí burúkú lè. Imagine, ẹ̀yin ti bàjẹ́ kò sílẹ̀. Olóṣì ríra lu. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin mo sí géètì fún lẹ́ka. Bẹ́ẹ̀ni sá. kí lè fẹ́ rọ̀gà fún mi. nípa ọ̀rọ̀ ọmọ mi tó wà ní ọsibítù owó ni mo wá rí owó fún. ẹ ti wá rí tẹ́lẹ̀. ẹ rí èèyàn bá fojú kan ọ̀gá èèyàn bá àánú pàdé ilé wa hàn yín kò só ń tàn o bẹ́ẹ̀ bá sọ fún wọlé báyìí yóò rẹ́ rìn jáde ni kò sí ẹ ti wá lónìí ọlọ́run ti bá yín ṣe àlejò ọ̀pọ̀ síbẹ̀ ọmọ yín sàárẹ̀ ni àbí ẹ dákun ó ń béèrè sí náà tó ní mo ti rí ẹ̀ rí o obìnrin kan ti wá hàn yín rí tó ní òun fẹ́ rọ́gà mọ́ ní kí ló fẹ́ ní mo sì ń bí ilé náà mo ń bí rẹ̀ lọ́wọ́ tó náà ṣé owó ni wọ́n ní rárá o kì í sọ̀rọ̀ owó mi à kí wọ́n á lọ fẹ́ rọ́gà fún ọ̀gá ti má rí kíni nǹkan náà àti ẹni ẹ wá níwò náà wá kí wọ́n á ní ọyún dókítà ní pé kíndìnrín ọmọ òun ọ̀dà mi à ṣé wàá yọ kíndìnrín ọ̀gá fún wa ni mo sì mọ̀ ọ̀gá tí mo ní ọlọ́ à ọlọ́run ni wọ́n mọ̀ gbé mọ̀lẹ́ sí a o
aláì tọ́gà bá gbé Malaysia kíndìnrín kan ò lè kù lára wọn mọ́tí wíwé wálé torí wọ́n láàánú pọ̀ kò sí lọ́gọ̀ ò lè fún yàn ọ̀gá ti bọ́ sí páàsì lójú agbègbè yẹn nígbà ọ̀rẹ́ wọn nígbà máa ń sọ̀rọ̀ pé ọ̀nà wọn mọ̀ láìkí bá tẹ̀sẹ̀ rẹ̀ yìí ṣe ẹ̀ǹpọ̀ ọ̀gá sí ni ẹ̀ǹpọ̀ ọ̀gá ọlọ́run dá ọ lásán ńlá wọn máa gbà ó lé sáìsì ẹ̀ lóní ọ̀sẹ̀ àìsàn ló kà sí ọ̀sẹ̀ mi ẹ fẹ́ gbọ́ tí n bá parọ́ ọlọ́run mú yín ẹsẹ̀ lọ́gẹ́rin dénú mọ́tò ẹsẹ̀ lásán lọ́gẹ́rin dénú mọ́tò ló jẹ́ máa béèrè lọ́wọ́ yín pé ṣé kìnnìgbèsì ní kówó ni ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ nígbè ó dá ní pẹ́ lọ́n fún ọmọ yẹn lájọ orílẹ̀-èdè wa yìí ó ti dàbí nǹkan dókítà tí wọn bá rówó báyìí kí wọn máa kú lọ báyìí kó máa sunkún wọn pé wise money èbó ni wọn ò ní ṣiṣẹ́ kankan lára rẹ̀ wọn bá rówó wọn máa jò pé kájẹ kó tọ́jú ẹni ó kó padà wá sanwó ìkájẹ ẹsẹ̀ láìpẹ́ dẹ́ pé wọ́n sọ nínú ìròyìn náà kan ní kọjá lẹ́nu géètì wọn wá ń sọ wọn wá lu òkè ní sọ pé obìnrin kan gbà tó fẹ́ bímọ ó wá nídìí wọn ó ṣe kíní iṣẹ́ abẹ fún gba àwọn òrùwò san ọ̀sákù bẹ́ẹ̀ ẹ máa ti ń ya ọmọ nù rẹ̀ báyìí àwọn ọ̀bẹ dágọ̀ lójú méjì làwọn èèyàn fámìlì ẹ̀sẹ̀ wàá fi kún inú rẹ̀ wọ́n á ṣe gbọmọjọ ìwà àmọ̀bọ̀jọ́ mọ yíyẹ bọ̀já òkú ọlọ́run jẹ́ ti ní orí rẹ̀ ìgbádùn rẹ̀ náà kọ́ abẹ́ ti kọ́ lánàá. rárá lórí rẹ̀ wọ́n. ẹ̀rí mélòó wọn fẹ́. àtọ́ mẹ́ta. àwọn gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ agbára mọ̀ lé ká wọ́n ti gbómi lẹ́nu àpẹẹrẹ àti olùbọ̀ lé ká kò sí bá àtẹ̀yẹ̀ ló máa wá tọrọ owó ọtún tó bá. iṣẹ́ kí wọ́n ṣe. bíríkìlà. wọ́n níyàwó mẹ́ta ní wọ́n á jẹ́ kọ́ńtàtọ̀ kọ́ ẹ́pọ̀ jù bá ń lọ. àwọn ìyàwó sẹ́yìn ìyálé àbíyá. èmi ìyálé. ní ìyá abájọ òrùlé máa ń tẹ̀ka ẹgbẹ̀rẹ̀ ọdún yóò níyànjú owó ẹ̀dá náà lọ́wọ́ bá ń yànjú. nípa iléèwé mi sá mo ní kí wọ́n help me with education. ó bò lọ. UYA ní sá. UYA lẹ́kọ̀ọ́. ara University of Ibadan tó wà ní Ìbàdàn wọn bí ní sá. ìwé náà wọn ń kà mẹ́. torí àmì ọ̀pọ̀lọpọ̀ ni máa ń wá bàtẹ́ pé ọgọ́ ọmọ pẹ́kẹ́ ní oṣù máa ń sọ ni pé dáhùn pé èèyàn máa ń fowó ẹ̀kúnra jẹ. Tani ẹ̀gbọ́n. báwo ni. mo wà òkè ìwú lẹ́sìn. yóò mú wọ́pọ̀ ọmọ. ẹ̀gbọ́n mi ńkọ́. àsóhùn sí ilé. ló ń jàṣà. àṣà ń kéne wọn pé méjì. ìjọ wo ni gbogbo pàlàpàlà yẹn bẹ̀rẹ̀. tó ń pe ẹ̀gbọ́n mi ní àṣà. ìjọ wo ni pàlàpàlà yẹn bẹ̀rẹ̀ tó ń pè wọ́n ní orúkọ báyẹn. ṣé àwọn náà sọ fún ẹ pé àwọn ń jí àṣà ni. ṣe rí tẹ́ ẹ bá rin gbogbo stíríìtì ní wọ́ọ̀dù wa yìí àṣà òpè méjì tẹ́ ẹ bá ń gbé àṣà òkè olúwa mi ní jẹ́ bẹ́ẹ̀. ó dàbí pé wọ́n ti ń ba ìṣeré jù bóyá owó tó ń fún ẹ ní owó oṣù yẹn bóyá ó ti pọ̀ jù ló fi wá mọ nǹkan tó yẹ kó máa ṣe. ẹgbẹ́ mi ló ń disrespect yẹn. hold on. àwọn náà mọ àwọn ẹ̀ṣọ́. hello sir. kí ló dé tí mo wọ́n pe fún yín látijọ́ ìtẹ́ ìgbé. ẹ wo ẹ tiẹ̀ jẹ́ ká gbé ẹsẹ̀ gbẹ kan náà. ẹ̀gbọ́n mi orúkọ tí mò ń gbọ́ nípa yín nígboro mi ò láìkí ẹ̀ rárá. ọ̀rọ̀ yín náà sọ everywhere náà. ẹ̀yin náà máa sọ bẹ̀yẹn lẹ́ni ẹ̀yin náà máa sọ bẹ̀yẹn lọ́la ẹ máa dá everywhere rú. kí ni ìtumọ̀ gbogbo eléyìí? mo dínú nísìn gẹ̀tùmá yín wọ́n láti máa pè yín láṣàǹkẹ́ kí ló ń jẹ́ orúkọ báyìí ṣé orúkọ tó sọ yín nìyẹn ni orúkọ yín là ń gbọ́ nígboro ṣé ẹ̀yin nìkan lẹ́kọ̀ọ́ máa ṣe politics ni. náà tẹ́ ẹ bá fẹ́ ṣe òṣèlú yín ò sọ pé kẹ́ ẹ máa dàgbòrò orú náà wọ́n pè yín lórúkọ tí ò kì í ṣe ti yín àṣàǹkẹ́ àṣàkìní kan. No, it's not right. ẹ wo a ní láti ríra ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká ríra ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ṣé ti wá rí i pé ọ̀gá ni àṣàǹkẹ́ báyìí. alówà o ṣùgbọ́n ọjọ́ tí bá tún gbọ́ ọjọ́ tó bá tún pè ẹ̀gbọ́n mi lórúkọ tí ò kì í ṣe ti iṣẹ́ máa tán ni o lè believe pé mi ò gbé bí tó mi ò lè sáàkẹ́ I will tell you pé mo lè sáàkẹ́. ṣé mo lè wọlé. ẹ wá ẹ mọ irú ẹ̀gbọ́n tẹ ẹ ní rárá kó lọ dé mi lọ́lọ́run tó taari irú ẹ̀gbọ́n báyìí sí bó nínú mi ọba sí máa dùn. àṣà ò sí ilé ọmọ ẹ̀dìyẹ dàgbà o
báṣà bá dé ọmọ ìyá bíi ìlà mọ́rú ẹ̀gbọ́n tẹ́ ní kìràkìtà mi kọ́ lọ́mọdé ọjà sánú ilé ìlú lèmi náà bá nírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́. ṣe bá àwọn dáàdi wa ọmọ ọ̀dọ̀ mi pọ̀ àwọn jàmọ́ wọn rán mi àsìkò mọ́lúdì wa tó ti ń tó bá a ṣe máa ṣe lọ́dọọdún àwa ní ká wá yọjú sí ẹ bó ṣe pé bá a ṣe máa yọjú náà nu àmọ́ pàbámbarì ibẹ̀ ni pé a ní nǹkan tá a fẹ́ gbé síwájú wọn torí pé kò ní bójú mu ká tún ṣe mọ́lúdì ọdún yìí nínú mọ́sálásí ńlá ìparí tani àwa sọ fún wọn pé ìrànlọ́wọ́ tí wọ́n bá ṣe fún wa láti ẹ̀ parí mọ́sálásí wọn tí ó ṣe bójú wò bójú rí fáwọn àlejò tí wọ́n wá wá bọ̀ lọ́dún yìí tí mo wá rí wọn fún nu. ṣé ẹ ti wá ṣe ìṣirò iye tó lè parí ẹ. àní ṣe kí n la àti ṣe kódà àwọn tí wọ́n bá wa ṣètò píparí rẹ̀ ti mú ìwé owó tí ọ̀nà wa 500,000 wọ́n ní ọ̀nà wa. 500,000. bẹ́ẹ̀ni. ẹ má jà tó yọ dájú lẹ́nu èmi sì lè ṣe yẹn. ẹ má jà tó yọ dájú lẹ́nu. Merhaba. Esa. Ọlọ́run tẹ́lẹ̀ yóò àárín yín pẹ́. Àárín yín pẹ́. Ẹ wò ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mí wa. Wọ́n ṣe bẹ́bẹ́. Kódà ibi wọ́n ti mú wọn kódà ọkọjá apẹ́ sílé. Ọ̀rọ̀ mọ́sálásí la ní káwá bá yín sọ àwọn àjẹmọ́ nípa àrànlọ́wọ́ bá a ṣe mẹ́nu lé fún màmá wa báyìí. Wọ́n láwọn ò fún wa níyùn. Ẹ bá wa dúpẹ́. Ọlọ́run jẹ́ àròrùn yín sásọpẹ́ o ẹ̀mí yóò gùn fún wa. 500,000. That's good. I know you're capable. Since nothing normal for sure there. Bóyá náà dẹ̀ wọ́n fi 500 sí 1 million. Wọ́n fi 500 kún. Bàbá ẹ̀mí yóò gùn ẹ̀ ní kánjúkú ẹ̀ ní bá wọn nájà wàràwàrà. Wọ́n rà fún ẹ̀ lọ́wọ́ ká ẹ̀ wọ́n rà àbí màá mú sí àmì lẹ́yìn máa ń ṣe bàbá kọ́lọ́ kí gbogbo ọmọ ẹlẹ́rìí gbéga gbogbo ọlọ́tẹ̀ ẹ bá wá ní èyí táwọn ọmọ yóò ní ju ti yín lọ ẹ wà ní sọ́nà bí efe ọlá àdébí lọ́dọ̀ ọlọ́run ọlá àsàfọ́ ọlá àmọ́ ọlá àbísímìlá yìí náà àtàyìn náà kàdúgbò sáré masali yìí lóbi kẹwàá yẹn ní sáré àkàwọ́ àhàmùtà. Masa ofura, asa jasino. Aja ofura, aja jin. Tó nílé ò bá fura, ó lè ní òkò lọ. Ọlọ́run ló ní pé kí n jẹ́ ẹni tó fura. Ẹ̀yin babes, iṣẹ́ tá à ń ṣe, ẹ jẹ́ ká máa rí ti fura ti fura o. Because tí mi bá jẹ́ ọmọ tó máa ń fura, mi bá tí nǹkan tí bọ̀bọ̀ yẹn fẹ́ ṣe o. Now, handkerchief tó fẹ́ fi nu ojú ara mi, kí ni mo mọ̀ tó fẹ́ fi ṣe? Nǹkan tá à ń sọ kọ́ làbá máa sọ́ sí o. Ọba mà ti máa ká gẹ́gẹ́ sí mi lára báyìí. Ẹlẹ́dàá mi ò máa ṣe. Ọ̀rẹ́ mi, Ọlọ́run ló yọ ẹ́ o, ẹni yára lògùn gbé ló fi ṣe. Ọlọ́run ló mọ nǹkan tí ò bá ti ṣe fún ẹ. Àti pé ọ̀rẹ́ mi, ó já sí ìnáwó oṣù máa ṣe wọn lè lu ẹ. No fit happen to you, ó yí ẹ. Ọlọ́run ló yọ ẹ́, wọ́n bá ti yọ ẹ́ dànù. Kò fọ́nì o. Kò tó yẹn náà. Báwo ló ṣe máa pa bọ̀bọ̀ yẹn just like that? Mo kàn waste life for just no reason. Ṣé ó já wèrè ni? Ọba fucking crazy. Ó já wèrè. Torí tó bá já wèrè, kó ń waste ọ̀rẹ́ mi. Wọ́n náà bọ̀ ọmọ tó dùn tó set. Ó sì pẹ̀lú wọn. Ó sì tó fọ́ ọmọ lórí. Àwọn olórí burúkú ni ìjà ẹ̀ gbà ń bí ẹ̀ gan-an. Hey! You know say I no dey run you o. Mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́ jẹ́ kó rí ẹ pé. Babe, má jẹ́ kó fọ́ọ̀nì sí ẹ. Tẹ bá rí òkú bèbí, èmi ni o. Má try ẹ. Má ṣe yẹn, má ṣe yẹn. Just try it. No dey try me o. No try it. I dey tell you, no dey try me o. No dey try me o. No dey try me o. Bí ilé máa bọ̀ náà. Kí ló ṣe ìrẹ̀ gbẹ̀mẹ̀? Kí ló fa àbọ̀ rẹ̀ bíi tí wàá tiẹ̀ wà lẹ́gbẹ́? Wọ́n jókòó gbé ní jẹ́ fi kan ẹ̀ jáde. Ó máa ń rọ bẹ́ẹ̀ ní sit down. Kí ló máa ń ṣe bẹ́ẹ̀ mi? Ilé ilé wọn fún ọ̀sìn bẹ́ẹ̀ wọ̀
láyé èmi àṣàǹkẹ́kọ̀ ní ò withdraw fún anybody sọ fún o I am still in the race ẹ bá pé kí n má bọ̀ ni mi ò ní dé bá o èmi ní máa ṣe alága local government yìí gbàgbé ẹ̀ sọ fún o sọ pé mo sì wà ní race o ìwé tí wọ́n sọ pé mo ti withdraw wọ́n ń tọra wọn ni àtẹ̀mí àga àjìnàsíra wa àjìnàsíra gbà. màá fẹ́ padà mú lálejò ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ mọ̀ wípé I am still in the race. Ṣáńkì olóhùn ẹ̀yẹ ẹ mọ̀ fún mi ẹ mọ̀ fún mi tàgbọ́. agbọ́nu mi ò ẹni tí ń bá ta àtàgbé nígbàgbé ẹ̀ bó ṣe ń wù ẹ́ pàpọ̀ òkú ló ń ṣẹlẹ̀. ó ti dé sùn báyìí èṣù ti bẹ̀rẹ̀ náà nìyẹn. bàbá ilé ìtẹ́mi orúkọ náà yìí ló sà. bóòlù ṣe mọ̀ pé èṣù ti wọlé wọ́n ṣẹ̀ ń bá mi sọ tó ń sìn ní pé èṣù ti dé. ẹsẹ̀ ní sẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ìtẹ́yìn sọ yìí bọ̀bí jẹ́ ìní sà. ó ti lọ. ló lọ. iṣẹ́ àkọ́tà ló ṣe lánàá mọ́jú bá a ṣe máa ṣe kíní ẹ̀ tá máa ń bu kíní ẹ̀ sí kíní ẹ̀ ọkùnrin kan kíní ọkọ̀ fọ́nígò lórí instantly dark in the street. àpò kí ló sọ pé ó ṣe bọ̀bí jẹ́ kàpò kàpò. ó dẹ̀rí ó dẹ̀ kú síbẹ̀. Razaq. Capo. Ó ní sọ bẹ́ẹ̀ lómi ojú ẹ̀ lórí ó ní sọ bẹ́ẹ̀ lómi. Ṣòrí ẹni tí bíbá ń ṣe bá ń bọ́dà ní kò ṣe fi sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ jẹ́ kí n kì í some other time so I can talk to you on the phone. Yeah. Mi bí Màríù, àwọn tá nílùú ìdá òṣùwọ̀n èrè lọ́wọ́ fún wọ́n fẹ́ ṣe sàálà wọ́n ní nìga àwọn tó bínú ìjẹ́ wọ́n ti dà mí wọ́n ní mo ti rìn sí for now I don dey happy yeah sábọ̀dẹ̀ aka mo ṣì kọ́ bọ́dẹ̀ wákà wádìí wọn kárẹ̀ wákà this be the people scatter. Mo sọ fún yín pé mo ní ìdánwò láti last week 30,000 ẹ̀mí ìdẹ́wà rí nínú àkáǹtì. Kọ̀lákẹ́ báwo ló ṣe sọ̀rọ̀ báyìí? Ṣé mo ṣe bẹ́ẹ̀ fún ẹ rí ni? Ìtọ́jú bá ń lọ, bóyá bá ti sọ ní ti sẹ́ndì ẹ̀ sí ẹ. Ẹ rà láti last week tí mo dẹ̀ sọ fún yín pé owó yẹn wà important 30,000 tí mo fẹ́ lò ní school. Owó yẹn wà important náà kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ó lè pẹ́ sí dọwọ́ rú o. Ńlọ ó bára mọ dàrú kí ló máa ń sẹ̀yìn obìnrin náà tẹ̀ kí n kó bẹ́ẹ̀ ẹ̀yìn tí máa bá nǹkan bọ̀. Ọ̀rá láti sẹ́mi rà láti ni wọ́n rà láti ni. Ọ̀pá àjọ rà láti náà ni. Ó ní ìwà jẹ́ kẹ́ fáwọn 30,000 wa láti last week. Ọmọ bí n ṣe ń lọ nǹkan ọmọ dàbí kíní lọ́dọ̀ tèmi máa ń nìsín ọmọ ọ̀rọ̀ ọ̀nà ni ọ̀nà àánú ọ̀gá mi ti pọ̀ jù wọ́n ti á di pé wọ́n lawọ́ dé wọ́n ti fẹ́ máa àfẹ́tì èmi gan báyìí ọ̀nà kò tí ì sòǹtàn ọ̀gá tẹ́ pé ńjọ́ kan ní àwọn ọmọ ọ̀dọ́ wọn sọ pé àwọn fẹ́ lọ ra kíní lọ́jà wọn nígbà dé wà pé wọn kò ewu tí wọn fẹ́ lọ rà báyìí ọ̀gá ni mo kó ewé dùn padà lẹ̀ ọ̀gá fi fún yẹn ni ọlọ́run ló yọ ọ̀gá gan níjọ́ kẹ́nìkan ti wá bí mi mọ́dà padà lẹ́nu géètì tí wọ́n ìyá rẹ̀ ń sunkún máa ní kí ló dé kankan ó ní wọ́n sọ pé ọmọ àwọn onídìí kíndìnrín wọn á wò pé ọ̀nà ó lè fi kíndìnrín ẹ̀ kan lẹ̀ wọ́n bí wọn láàánú dé èmi mo lóbìnrin padà lẹ́nu géètì káyìn àánú wọn ó ti ń kó bẹ́ẹ̀ mi o ọ̀nà ó ti pín gbogbo tọ́gà wa pè mí gbà mí bá pé géètì ọyọ wa gbé kinní nǹkan lọ dànù èmi tẹ̀ wọ́n rò pé sakataka tẹ́ fi fa owó wọlé pé bóyá nǹkan kú níbẹ̀ kí ni pépà tẹ́ fi ráàpù ni wọ́n kò nù àti wọ́n ni ó ti lọ. tó ló wá di 30,000 tí mo ní ẹ fún mi láti last week tẹ́lẹ̀ mọ̀ pé owó yẹn wà important ẹ mọ̀ kò kí n ṣe báyìí tẹ́lẹ̀ ó dà pé tí ń dọwọ́ rú sí i o. ó mọ̀ dàrú ọba ni mo da gbogbo ara rú gbọ́dọ̀ máa ń sẹ̀yìn omi tẹ́ nǹkan yìí tètè yé yín báyìí ná alájọ àtijọ́ ojú òwò lóbìnrin tí ò ṣeé ṣe rí kámọ̀ wàá yin èmi o àmọ́ iye ìgbà kó mo ti fóorun lọ tó mọ̀ pé ara rẹ̀ ò sí múùdù ò múùfù tí ọba múùfù jẹ́ ń tì ọ́ múùfù tó ní rárá
tí n tó wálé kíní tó lóòsí lára ganan tí mo tún lọ rọ́jú gba kíní yàrá ara ilé bóde kò tún ní bó ṣe ṣe fún mi gbà débẹ̀ tó jẹ́ ní wọlé. ẹwà tí ló ń jẹ ní. ṣeré. ṣíṣe wọ́n pè mí tó níbi sáàrin ìta méjì tó fọ́ mu tí mo fi ní ojú ní Jerusalem tó ní dúró lẹ́yìn fẹ́ǹsì. àṣàṣe ìjọ náà. ní Jerusalem ara yìí fẹ́ǹsì mo ti padà. àṣẹ má jẹ́ kí yẹn ṣe owó tí à ń béèrè lọ́wọ́ yín tábà ṣàṣẹ ń jọyìn àṣàṣe lélẹ̀ alẹ́ ìṣẹ̀lẹ̀ ni. tani. Bàbá. Bóò ni. Àbí bọ́ kakọ́ yìí. Bẹ́ẹ̀ni sá. Ojú mi ìtàn mi jẹ. Tí mo bọ́ lọ rí mọ̀lẹ́. Àti bọ́ wá ń jò ní. Mo wá. Wọ́n ti padà wọlé yìí. Mo ò rí oúnjẹ ní. Wọ́n ń bẹ́ lé. Àwọn ń bẹ́ lé. Ara ń fún mi náà mo ní ọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí nígbà tó ti fẹ́ bọ́ta tó ọ̀rẹ́ rìn bọ́ta ó rí pé mi gan ọ̀dọ̀ láàmú ló pé ha. Wọ́n á ní padà wá lónìí. Wọ́n jẹ́ kí lọ́kì rẹ̀ náà jẹ́. Ẹ̀dọ́ ẹ̀yìn tí ẹjọ́ bẹ́ẹ̀ bá yẹn tí ì sí owó tó kù. Wọ́n jọ bọ́ sí orí ilé nǹkan. Tó lo nǹkan wá. Sí ìgbà tí mo lò. Ara rẹ̀ ń lo kíní lọ́ fi ń dà. Tí n bá dá ti ń bọ̀ mọ́. Lọ́wọ́ àbá mi ká ò lo nǹkan. Àìdúró èmi wọ́n àmà wá ni pé má sì jẹ́ ọ̀pọ̀ má jẹ́ ọ̀pọ̀ pé wọ́n lè rí fún ọ wọ́n tún dájọ́. Jókòó sí ti rúùmù ní o jókòó sí ti rúùmù ní o. Jókòó kọ́ sẹ́yìn ló gbójú nǹkan lẹ́nu rẹ̀ lọ́sí. Bátẹ́gùn sì fẹ́ wọ kí máa ń fẹ́ táyà bọ́ ìwọ náà kọ́ lọ ẹni kò yé mi ìbéèrè kan mọ́ owó nígbà tí wọlé ìdánwò ni wọ́n dá pẹ́pẹ́ ni mo ní ọ̀nà lónìí ní. sísá ìjọ ẹ ràn mí lọ́wọ́ ojú òní tí yẹn kò sówó kankan lọ́wọ́ mẹ́jọ ẹ rẹ́síkò ẹ̀gbọ́n mi torí Ọlọ́run fọlọ́run bẹ̀yẹn jọ. àǹtí ṣẹ́rí ẹ̀kan bẹ̀ wá ní owó tán ní kẹsàn yẹn ògọ̀gọ̀ ní kókó so tẹ́ bá ti sanwó so wọ́n á bẹ̀rẹ̀ treatment kò sí problem kankan ó lọ́wọ́ ràn yín lọ́wọ́. àmì Ọlọ́run bá mi fi ṣayé mi sí àwọn Ọlọ́run. tẹ́ bá ti sanwó tó ti kẹsàn wà máa bá kí ló ṣẹlẹ̀ ta ló ń. àbúrò ẹni tó wà nínú wọ́ọ̀dù yẹn bọ́ẹ̀ tó wà nínú wọ́ọ̀dù yẹn. ok òun làbúrò gáì tó wà nínú wọ́ọ̀dù yẹn o fọkànbalẹ̀ kò sí wàhálà fọkànbalẹ̀ sífàdé yìí ti wá lánàá wọ́n ti wá clear bills gbogbo àwọn tó wà ní wọ́ọ̀dù so kò sí wàhálà lórí ọ̀rọ̀ ìbọn ìmọ̀ fọkànbalẹ̀ and you she estimate gbogbo owó tí àwọn tó wà ní wọ́ọ̀dù yẹn jẹ kò jẹ́ kiri oṣù ti gbọ́ you see me in my office and ṣe ti fẹ́ lè lóògùn ẹ̀. a ti fún lóògùn. follow me I want to see you.
bí àwa tilẹ̀ rìn láàrin àforífojì òjijì ikú àwa kì yóò bẹ̀rù nìkan nítorí pé ìwọ wà pẹ̀lú wa ọ̀pá rẹ̀ àti ọ̀gá rẹ̀ wọ́n wà pẹ̀lú wa ó tù wá nínú wọ́n ti sábìlì ọ̀jẹ̀ sílẹ̀ níwájú wa. Daddy, Daddy, there is something I want to tell you. Okay, talk to your daddy. There is this man I met recently. Who then by me so and I see that he's a good man. Who then is a good love. So I have to seek consent. Be able to approve relationship before I cried. First of all, what is his name? Tokumbo. What does Tokumbo do? Yeah, he's a businessman. Daddy, that's my fault. I've been longing to ask you this question about this pattern, Daddy. What the fuck is in your fire? What should people have on see? Sick, keep us out, pattern, Daddy. Àkàndá ẹ̀dá lọ jẹ́ láyé iṣẹ́ àánú lọ́lọ́dùmarè sì rán ọ pé kó wá jẹ ó sì gbọ́dọ̀ jẹ. Iṣẹ́ àánú ẹ má bínú sá ẹ jọ nígbà tí ẹlẹ́dàá mọ̀ pé iṣẹ́ àánú lòun fẹ́ kí n wá ṣe láyé kí ló dé tí ò ṣe mí lólówó kí ló dé tó jẹ́ pé. èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sí aṣẹ̀dá tó rán yàn ṣẹ̀. Iṣẹ́ àánú yìí ọ̀ràn yẹn ni ó sì gbọ́dọ̀ jẹ ni. Wo tí ọba ti jí ọ̀pá yìí ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo ìgbà nígbàkúgbà tó ọba ti fẹ́ jáde ó gbọ́dọ̀ máa mú jáde ni o torí ọ̀pá àṣẹkùn ni. When your daughter says, Daddy, I want to bring home my girlfriend. àṣà àbáṣà kí ló ń wọ yìí ni. mo ń lọ pàdé aláwo lọ́wọ́ báyìí ni. bàbá ẹ lọ pàdé àwò kí ló dé ẹ ṣeun ní ti ń bẹ ńlẹ̀ yìí tá a bá yanjú ẹ̀kẹ́ tó lọ. ńgbà ẹ̀bà ẹ̀ dé iná òjò kan orí òrùlé o. ó lè tó bẹ́ẹ̀ ni. ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà ìwọ ní èso ọmọ bẹ́ẹ̀ jẹ́ ká wọlé. ẹ̀yẹ wa fi lọ́kàn balẹ̀ tí n bá parí ilé ń gbé lọ bí tẹ́ fẹ́ lọ́hùn.
ó dáa tó dúró de yìí tó gbé padà wá. ọ̀ká lè é ti bẹ̀ pé ọmọ rẹ̀ ní ọ̀dà lọ. Bàbá ọ̀rọ̀ Adéoyè mo wá tó báyìí fún o kò ní ó ń dòyìí ká níbẹ̀ o ṣé ẹ sì mọ̀ pé táyé bá tojú àgbà bàjẹ́ àìmọ̀ wá wù wọn ni. bẹ́ẹ̀ni Adéoyè ọwọ́ rẹ fẹ́ máa lé kan jù tèmi lọ gbogbo àwọn ètò tẹ́ ẹ ṣe pé kí n máa fi ṣe àṣàṣì láàrin ajé fún gbogbo bí mo ṣe ń sa kinní ọ̀hún wọ́n dàbí pé kinní ọ̀hún mi ni mò ń filẹ̀ padà o kinní ọ̀hún padà sọ́dọ̀ mi ni o. máa wò pé ó dàbí pé ọwọ́ Adéoyè fẹ́ lé gbà kanjọ rẹ lọ ni mo ní wá báyìí ẹ jẹ́ àti ìwà nǹkan ṣe sí o àsìkò tá a dìbò ló ti ń súnmọ́ yìí ó dàbí pé gbogbo àwọn tí ẹ ti ń sọ pé wọ́n fẹ́ tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èrò wọn ti ń dẹ́kun díẹ̀díẹ̀ o Adéoyè ti ń kó wọn mọ́ra ìyẹn mo ní wá báyìí bàbá ojú òsì gbọ́dọ̀ tì mí torí bójú bá ti ti ẹ̀yìn gbẹ̀tì ojú ò ti èkó àmọ́ bójú ọ̀bá tẹ̀yìn gbẹ̀tì ojú ò lè tèkó ìyẹn mo ní wá báyìí fún ọ̀dà ló sì wá bá mi tọ́rọ̀ bá kọ ọlẹ̀ tọkọ òkè ó tún níbi àgbẹ̀ sí. ọ̀dà kòrò ní ń dùn yìí ká ni nígbà tó jẹ́ pé gbogbo àwọn tó wá dàbí pé gbogbo àwọn ẹgbẹ́ obìnrin tí ẹ ti ń wọ́ tẹ̀lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìsín àwọn bíi ẹgbẹ̀rún kan wọ́n ti kú bí ọdún láì nìsín. kí ni mo ṣe bàbá bóò ni ayọ̀ ni àsánkẹ́ bàbá àsánkẹ́ sógbó tọrọ áwò torí ká ẹ lè bá sòrò lọ náà mo fi wá bá yín ọ̀kàrẹ̀ òtọ́rọ̀ tí mo fẹ́ tó sọ yìí ǹjọ́ mo lò torí pé kí ni àwọn àgbà bọ̀ ẹni kókó báyìí ìlànà fàdìtì ó sì wù mí kó bá mú lò ọkùnrin tẹ́lẹ̀ jọ ń dun ipò yìí kí ló kókó ẹ̀ náà Adéoyè ló wẹ̀ Adéoyè ó dàbí ẹni pé àkàndá èèyàn ni ọ̀rọ̀ Adéoyè tí wàá àti ẹjọ́ ń dun ipò alága yìí ó dàbí ẹyin àti àpáta ni ẹ dákun bàbá tá a lẹ́yìn tá a làpáta ọ̀gá rẹ̀ láyé ìwọ lẹ́yìn Adéoyè làpáta tí ẹyin bá sì forí sọ àpáta ìfọ ní fọ torí gbogbo nǹkan tí mò ń wò inú ilé mi ọ̀rọ̀ rẹ̀ àkàndá èèyàn ni o kò ṣe dárí tó onílù tí ń lù fún ń bẹ́ sálẹ̀ odò mo fẹ́ kọ́ lọ jẹ pé àwọn olùgbẹ́bẹ̀ lè ti ṣe pé kí n yọ̀ọ̀dá fún kọ́mọ sálága ẹ ṣé bàbá ọ̀rọ̀ yín wọ̀ létí ó pẹ́ pé mi ò gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yín fún mi tipẹ́ wọ́n ti ní olóúnjẹ ìyá nìyí wọ́n ní ẹ máa jẹ lé eégún ẹ máa jẹ lé òrò ni tẹ́ ẹ bá jẹ lọ́wọ́ ọ̀tún ẹ jẹ lọ́dọ̀ òsì ẹ ti jẹ dọ́dọ̀ Adéoyè èmi lọ́wọ́ tẹ́ fi ń kàn gbá tẹ́ ẹ bá tún fọwọ́ kàn gbá yẹn lẹ́kẹ̀sí n ó kó ìgbàdúgbò yìí ẹ wá jẹ sọ̀kẹ́ nìkan fún yín èmi làpáta Adéoyè lẹ́yìn àtẹ̀yìn àti Adéoyè ẹ̀yìn lẹ́yìn èmi làpáta tẹ́ fẹ́ forí sọ àájò tẹ́ ń bá Adéoyè ṣe ní kẹ́lẹ́ múra sí kẹ́lẹ́ sí bàbá ifá yín tẹ́ ẹ gbé kalẹ̀ o lè ní wo ìwọ fún bàbá ẹjọ́ ń tan ẹyẹ̀wò àti bàbá ẹ rò pé mi lẹ̀ ń tẹ̀ jẹ́ orí yìí jọ burú papọ̀ nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ wọ́n sì máa kó ọ níwájú ọlọ́pàá tí wọ́n lọ dà wájú wọn tó fi wọn ṣẹ̀ṣẹ̀ dáadáa wo bàbá mo ní ọmọ fọkàn báyà mọ́ àbúrò burúkú nìyí ni ẹ wò ìyá yìí tẹ̀ ẹ lóró pé ìlọ bá nù lé ìyá yìí tẹ̀ ẹjọ́ ń tan ayé jẹ ẹjọ́ máa ṣẹ̀wọ̀n ni ẹ̀yin ò lè bàbá ṣẹfẹ́ gbọ́ tẹ́ ẹ bá tọ́ rí pẹ́tẹ́sẹ̀ nínú ilé yín bàbá ẹ gé láti jó o ti mọ̀ mí tó kí n dáfa arọ́ fún yàrá yìí bàbá tí ẹ bá kókò dá bàbá yín wà kí lẹ́ ṣe fún mi kí wọ́n lẹ́ ṣe ló ó ní àtàrí oògùn tí mẹ́lọ̀ tẹ́lẹ̀ gan mo lè pa ẹ́ èmi ń parọ́ bẹ́ẹ̀ ni mo ní bàbá mo lẹ́ ń parọ́ èmi Ajagunmọ́lẹ̀ àwọn ojú ọ̀rọ̀ àwọn òde ayé ń kọ́ ẹ wò lóògùn ẹ̀kan wá bẹ́ẹ̀ jẹ́ kí ọmọdé rẹ ọba dẹ́ gbọ́rọ̀ àtà.
ṣebí o ní owó tí mo transfer sí àkáǹtì fún àwọn patients méjèèjì yẹn àwọn àtúwà àdúgbò nítò. Àgọ́ nítòkẹ́. Láti jú o. Àṣà a ní owó tó pọ̀ tẹ̀sẹ̀ǹsì wà látẹ̀ ṣé òkú bóyá tábà ná tábà ṣe àwọn kọ́tà fẹ́ ṣe fẹ́ bá yìí máa refund tó kù sí àkáǹtì ní sà. Refund kẹ. Yes sir. Don't refund anything o. Ṣé iyekíye tí ẹ bá ná iye tó bá kù ẹ jẹ́ kí àwọn nurses ń bí báyìí kan pín láàrin ara wọn. Okay? Thank you very much, sir. Ṣé sir. Kò kí MD, eh? All right, sir. Wọ́n á gbọ́, sir. Ọlátẹ́jú. Fẹ́mi. Gbà fún mi kó jẹ́ kí n jẹ. Ọlátẹ́jú. Yes. Ọ̀kín ni ẹ́ láàrin àwọn ẹyẹ. Arẹwà ni ẹ́ láàrin àwọn omidan. Ọlátẹ́jú. Tó bá gbà láti jẹ́ ìyàwó mi, I will be the happiest man on earth. Oh, really? Yes. Okay, Tokunbo. Yeah. Tí ẹ dìde náà, dìde. Dìde. I'm okay with this. Àrùn tó ń ṣogójì, tó ń ṣọ̀ọ́dúnrún, àrùn tó ń ṣàbọ̀yàdé, gbogbo ọlọ́yà ló ń ṣe. Ṣòrí, ìgbà míì, ṣe ló máa ń dàbí wípé àjù òtòtó ìfẹ́ wá láti ọ̀run sí ọkàn àyà mi. Tí mi ò bá rí ẹ, mi ò lè sùn. Ìgbà míì tí mi ò bá rí ẹ báyìí gan, ebi ò kí ń pa mí. Ṣe ló máa ń ṣe mí bíi pé kí n máa wà pẹ̀lú ẹ ní gbogbo ìgbà. Ṣorí ìfẹ́ wa láti òde ọ̀run wa láti kọ́. Ìwọ nìfẹ́ mi. Ìwọ láyọ̀ mi. Ìwọ ni ìdùnnú mi. Ẹni tó kàn mí fẹ́. I can't imagine myself without you. You see, I love you so much. Àdúrà ẹyọ kan tí mo ń gbàdúrà sí Adẹ́dàá ni wípé kí èṣù, ayé àti ẹ̀ṣẹ̀ kó má gbégi dínà ìfẹ́ wa. Oh my God. This is beautiful. This is beautiful. It's beautiful. Ṣé ẹ kó tọ́jú wa gbogbo ìgbà? Ṣé rí ọ̀rọ̀ tá à ń bá lọ yẹn? Bí ewúrẹ́ bá fẹsẹ̀ halẹ̀ títí kò sí nǹkan tó máa fò lówó ẹ̀ṣẹ̀. Ẹ̀yin gan dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ wa ẹgbẹ́ gidi ni. As a matter of fact, a ti gbé lọ sọ́tún àti gbé lọ sósì. Tá a bá lọ ní kí any other person kó wá díje fún ibi tá a ní kẹ́ ẹ wá yìí, ó máa affect party wa. And ṣé there are one position yẹn, àwọn ń ṣọ́ mistake wa ni. Tá a bá ṣe mistake tá a lọ gbé any wrong candidate jáde, a máa ní problem. Ta nínú wa gan la lè sọ pé ó lè náwó tẹ̀ ń ná. Àwọn tó wà ń bẹ̀ yẹn mọ̀ pé ẹ̀yin lè capable ni. That's the main reason tó fi sọ pé ẹ̀yin lè ká jẹ́ wà bẹ́ẹ̀. Michael, ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó kúkú yé mi jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀bẹ̀ tí nǹkan tí mo fẹ́ ká put into consideration ni pé ṣe rí bí mi ṣe wà yìí tí ilé òkè tóge jẹ́ kí ni mo tún fẹ́ kọ́ lóun ṣe. Yes, I'm a very strong party member. I finance the party most of the times, but then ṣe rí à ń dupò máa sọ pé mo fẹ́ jẹ ilé mo fẹ́ jẹ lọ́hún nígbà tí nǹkan fọwọ́ fa jọ̀gọ̀ nígbà tí nǹkan fọwọ́ fa problem fúnra ẹ̀ ni. Ẹ jẹ́ kí mi kàn wá kí n jẹ́ party member, gbogbo assistance tí n bá lè ṣe kí n máa ṣe fún party. I mean, kí ni mo tún fẹ́? Ẹ wo chairman, ẹ jẹ́ kẹ́lòmíì dìde láàrin wa tó bá ní interest kó dìde pé àwọn fẹ́ jẹ́ kí irú èmi àtàwọn tó bá tún ní change ká pawọ́ pọ̀ ká finance ẹni yẹn.
support ẹ̀. Gbogbo support tí ẹ̀yin rò pé àwa ní níta ẹ̀ àwọn yẹn náà a máa kó wọn jọ ó là máa fi kó wọn jọ pé ó kì í ẹ̀dá fẹ́ kí ẹ sọ kẹ́dìbò fún ilé yẹn. Chief, my dear. Chief, ṣe rí ẹ ti ń ṣe kínní tẹ́lẹ̀ tó bá jẹ́ nípa ti finance la fẹ́ ni kò sí nǹkan tá a bá dọ́dọ̀ yín tẹ́ ẹ ní í ṣe but any mistake tá a bá ti lọ ṣe ẹ̀yin dẹ̀ ní ẹ mọ̀ fúnra yín pé you are one of the strong members tá a ní any mistake tá a bá ti lọ ṣe ṣe rí gbogbo àwọn tẹ́ ẹ̀ ń náwó fún gbòòrò àti eléyìí tó jẹ́ tòṣèlú àti eléyìí tó jẹ́ tọ̀tún tó jẹ́ tòsì kò sẹ́ni tí ò ní even àwọn gan tán wà ní other party tán kì í ṣara wọn wá fẹ́ wá jọ ẹ̀yìn ara wa tán bá gbọ́ pẹ́yìn gangan lẹ dìde fún position yẹn so ẹ má jẹ́ àwò pé nǹkan kìíní àkàn ń fọgbọ́n gbà bí ẹni gbàgbọ́ tí ẹ̀yin gan ló tọ́ sí àdèlè mẹ́tò as a party chairman nínú ẹgbẹ́ wa yìí kò sí any other candidate tẹ́mi fi ọkàn sí àbí tí mo lè bá wọn support jù yín lọ. ó mà wá so sí mi lẹ́nu ó buyọ̀ sí báyìí o because ṣé ẹ believe pé ọ̀rọ̀ yìí issue yìí kan náà ni ìyá ń bá mi fà nínú ilé ń bíbáyìí tabaso tasoba ni why not ẹ lọ ẹjọ ẹjọ yẹn now ẹ wà ń position yẹn now you are capable you are mi ò ní interest jẹ́ kí n wà tí ẹnìkan ò lé mi ò léèyàn kankan jẹ́ kí n wà bí mo ṣe wà kò jẹ́ wà dùn this same issue mi kò jẹ́ kí n wà dùn bí mi dùn facilities mi ò mọ ọkọ tí máa ṣe. ṣe ti rẹ̀ ń sìn ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀ ẹ ti mọ̀ pé ìyàwó alálùbáríkà lẹ́ni ó mọ̀ pé nǹkan tó tọ́ sí yín ni oúnjẹ yín àlè lọ gbé fájá jẹ ẹ̀yin náà ní at the end of the day so ẹ gbé yẹ̀wò ẹ̀yin gan la fẹ́ ń bẹ̀. ó sọ mọ̀ pé ẹ̀yin ni kinní ìtọ́ sí. At this junction now, Baba mi so ke ma do rara. Because mo ti mo bá yín, I'm not okay at all. It's like I can do ni Baba. Ní láti do. Sir, at this junction now, come on, I can do. And I do. Yeah. Sir. Sir. Undo and undo. Yes, sir. Sure. Very, very sure, sir. Kabo, it is time for us to get rid of our major enemy, and that is ADEOYE. Very, very sure, sir. Let me know the cost implication within the next 4 hours. Within the next 24 hours, ADEOYE will say bye to life. Chief Adeoye, you are dead. Ayọ̀, ẹ má ṣe yẹn torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ sá, ọ̀gùn, ẹjọ́ kí lẹ fẹ́? Wọ́n ní kí lẹ fẹ́, wọ́n ní kí lẹ fẹ́. Ẹ wò ṣẹ́rí tó bá jẹ́ owó náà fún yín, máa fún yín àyè tẹ̀lé. Èmi náà fi kún, máa fi kún. Wọ́n láwọn àfikún. Ta làwọn? ẹni tó wà ní ẹ̀wọ̀n kò mẹ́ni tó ń ṣètò wọn so àwọn ọlọ́run ti ń lò fún yín láti gbà tẹ́tí wà ń bì so àwọn náà pay gbogbo bills yín gbọ́dọ̀ ṣe máa ṣe tẹ́lẹ̀ nìyẹn
tó máa ti wá síbi tábàárà èèyàn tó wà lọ́sibítù wọn sanwó so wọn máa help àwọn èèyàn. Doctor, like I said, so that I'm a little family. Lady tí ẹ sọ pé ó need kidney transplant. Mo ní kẹ́ bá wọ ẹ̀dùn náà ká mọ iye tá a máa san ká mi fẹ́ kí lady yẹn kú. Ó ti ẹ̀ kí n ṣàlàyé fún tẹ́lẹ̀ kó sáré tán. Òdì ilé ìṣù tó kù ní pé mo fẹ́ mọ ètò fẹ́ gbà. Kí ló ṣẹlẹ̀? Àbúrò ẹni tó wà nínú wọ́ọ̀dù yẹn, bọ́ẹ̀ tó wà nínú wọ́ọ̀dù yẹn. Ok, òun làbúrò gáì tó wà nínú wọ́ọ̀dù yẹn. Ó fọkànbalẹ̀ kò sí wàhálà, fọkànbalẹ̀. Sífẹ́ Adéoyè ti wá lánàá, wọ́n ti wá clear bí gbogbo àwọn tó wà ní wọ́ọ̀dù. So kò sí wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀mọ́ fọkànbalẹ̀. And you, she estimates gbogbo owó tí àwọn tó wà ní wọ́ọ̀dù yẹn jẹ, kò jẹ́ kí n rí ṣe ti bọ̀. Má tẹ̀lé. Ẹ̀yin ọ̀rẹ́ mi bíbá ilẹ̀ wà ojú mi máa rò mọ́. Wá fún mi gbọ́. Ọ̀rẹ́ mi jẹ́ kí n rí gbọ́ o. Tẹ́jú ló máa pè mí. Mo ti rántí ọ̀rẹ́ mi, mo ti rántí. Kí ló ló ṣe? Tẹ́jú pè mí ó ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu sí mi. Kí ló ń sọ? Ó ṣe ọ̀rẹ́ mi ó ní káwa fi ṣe alálùbáríkà tá à ń ṣe ó ní ká fi sílẹ̀. Ṣórí Tẹ́jú dàrú ni ó ṣì èrè gan ṣọ́wọ́ wèrè ni. Oh, anyways, I don't blame her. Ṣọ́kọ́ politician ni bàbá ẹ̀. Tó máa ní. Ó ń jẹun ọ̀fẹ́ láàárọ̀. Á jẹ tọ̀sán ọ̀fẹ́ ni alẹ́ náà dẹ̀ ní ọ̀fẹ́ ni. Then ìjọba ti di holiday báyìí ọmọ piam ó ti tún fò lọ. Àwa kan lélẹ̀ you no work. You no chop my friend na true o. Gbólógún ti wá ẹjọ́ ṣáàsìn gbé nínú ilé yìí. Ta ló mú òṣì? Jọ́ torí Ọlọ́run èèyàn méjì péré náà ló wà nínú ilé báyìí. Àbọ̀ kí ló ṣì kẹta Boko Haram. Anyway ìṣòro Naija Boko Haram náà ni. Àwa Naija ń sọ̀rọ̀ lọ́wọ́. Aláàárù tó ń jẹ búrẹ́dì àwòrí ẹ̀ ló ń jẹ tí kò mọ̀ ọ́. Ẹlẹ́sìn wákà. Olúwa jẹ́ á sùn láyọ̀, Olúwa jẹ́ á jí láyọ̀. A wá fi olórí ilé ìyá fi lé yín lọ́wọ́. Nígbà tá a bá fi lé yín lọ́wọ́ kò kì í fọ́ o. Àwọn tá a bá fi lé yín lọ́wọ́ kò kì í fàyà. Tá a bá rí ẹnikẹ́ni tó sọ wípé ó kù bí tí yóò gbé gbà, irú ẹni bẹ́ẹ̀ kò fọwọ́ rẹ̀ ṣera ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kò fọwọ́ rẹ̀ ṣera ẹ̀. Àníṣe olórí ilé ìdọ́wọ́ yín, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára. Tá a bá rí ẹnikẹ́ni ìṣọkùnrin ni, ìṣobìnrin ni tó sọ wípé òun fẹ́ kún nínú ilé, Ọlọ́run Olúwa jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣera ẹ̀. Ẹrù tó bá dì kò forí ara ẹ̀ gbé. Ẹrù tó bá dì kò forí ara ẹ̀ gbé. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Iná ọ̀run kó jó, iná ọ̀run kó jó wọn, iná ọ̀run kó jó wọn run, iná ọ̀run máa jó wọn. Tó bá ń lẹ́ni tó lóun fẹ́ gbé ọwọ́ kọ́ wọ́ lórí olórí ilé yìí sẹ́, àníṣe irú ẹni bẹ́ẹ̀ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀, kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀, kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ààbò rẹ̀ kó dájú lórí wa, ààbò rẹ̀ kó dájú lórí wa. Jẹ́ á sùn láyọ̀ o, bàbá jẹ́ á jí láyọ̀, àti bá jí láàárọ̀ ọ̀la jẹ́ ká fi ọ̀rọ̀ wọ̀nyí Jésù. So, think about Mr. George. So, my body comes working. Then my body classify. Yeah, it's very nice. So, you want to contest for Miss UI, don't you? Of course.
Really? Yeah, ká talk here. Yeah. Action. Kini. You know she might cat work today. Kàlẹ́ wá lẹ́rìn báyìí. Oh my God. No, ṣé tí àwọn tó máa ń contest tá ṣe máa ṣe lélẹ̀? Báwo ṣe máa ń ṣe? Sórí Miss Kilolugbe, Miss Odùduwà, àbí Miss Iwo Road, o lè jẹ́ talkless of Miss UI. No, o lè catwalk báyìí. Sórí àwọn tó ń ṣe Mr. Nigeria, o ṣe máa rìn. Ẹ wá lọ ṣé mo jọ tomboy tí màá máa hùn. Okay, it's not like that. Sórí fún ẹ̀yin obìnrin, ó ní tẹ̀lé máa ṣe ìwọ́n máa kọ́ báyìí. Sórí o ní máa rèdí ìdílé orin gbogbo ní o kàn máa rèdí fún gbogbo àwọn ọmọ skul táwọn máa wò. Ìwà lè bù. Yeah, you do like this. Ṣé dog work mo fẹ́ ṣe kéyìn ṣe. Just do like this. Màá ṣubú. Oh, baby. How are you? I'm fine. What's up? Oh, okay. Ṣé tí wàá ṣe máa náwó nìyẹn? That's my girlfriend. Ọlátẹ́jú tí mo máa ń sọ fún ẹ. Yes, now. That's my younger sister. So you must be very much girl. Wà á dẹ̀ bèrè pé kí ló fẹ́ mi kí ló fẹ́ jẹ. Tọ́ ẹ jókòó, ẹ má bínú. Yeah, what's up, baby? I'm okay, and you? I'm alright. Báwọn traffic ẹ̀ ṣe kò pọ̀ jù. Àtọ̀ púpọ̀. Wọ́n ti sọ̀rọ̀ yín dáadáa fún mi. Wọ́n ní pé ẹ nice ẹ̀ they were caring, so okay, keep it up, okay? Sister, ẹ wo ẹbí kí ló yẹ kí n sọ pé kẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ Tókunbọ̀. Because ọ̀pọ̀lọpọ̀ ìjìká ẹ̀ ó ní ó jẹ́ kọ́rùn mi yẹ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ló fún mi lómi ìfẹ́ mu tó jẹ́ kọ́rùn mi ìfẹ́ gbẹ mí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi. Get us something to drink. Ránṣẹ́bìnrin, olùṣọ́, àdúrà yẹn á gbà. Àmín Jésù. Ọkùnrin á sì balẹ̀. Àmín Jésù. Ẹ tẹ́tí sílẹ̀ kẹ́gbọ́n tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi. Olúwa ń sọ fún mi wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí a ti gbà, Olúwa ní kẹ́ wá ní ìpele ọjọ́ mẹ́ta péré. Ìpele ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà gbogbo ogun tó kù pátápátá yóò ṣe ní àṣẹ òkú. Àmín Jésù. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀gbà ọpẹ́. Àmín Jésù. Yóò sì rí bẹ́ẹ̀ lọ́pàá lọ́wọ́. Ẹ wá gbọ́ ọ. Ẹ̀mí Ọlọ́run ń sọ fún mi pé ìránṣẹ́kùnrin kan wà tó súnmọ́ yín gidigidi bí iṣan. Aláàánú ni wọ́n sì pe ìránṣẹ́kùnrin yìí o fún yín àti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ṣùgbọ́n bí a ti ń sọ fún mi, ó ń ṣe ìfàǹfà kan láàrin òun àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìfàǹfà? Ìfàǹfà bẹ́ẹ̀ ni ìránṣẹ́kùnrin yìí tó ń ṣe ìfàǹfà láàrin òun àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí wọn ò bá kíyèsára ó lè yọrí sí ikú òjijì fún. Ikú òjijì? Ẹ kún fún àdúrà gidigidi. Ṣé rí ìfàǹfà tẹ́ sọ yẹn ó jẹ́ kí n rántí aláàánú mi ni ẹni yẹn jẹ́ o. Olóore mi ní ọ̀pọ̀lọpọ̀ náà ni. Ṣé rí oore tí wọ́n ṣe nínú ayé mi? Mi lè kà tán. Kí wàá ní ṣíṣe báyìí? Ẹ lọ tètè yọjú sí i. Ẹ̀mí Olúwa ní pé kó wá ṣe ìgbélé ọjọ́ 7. Bẹ́ẹ̀ ni. Tó bá wá ṣe ìgbélé ọjọ́ 7, gbogbo wa á parapọ̀, á fi àdúrà jagun. Lẹ́yìn ìgbélé ọjọ́ 7 yìí, ogun máa ṣẹ́. Àmín Jésù, àmín. Kò jù bẹ́ẹ̀ lọ. Máa lọ jíṣẹ́ fún mi. Ìgbọràn sàn fún ẹ̀bọ̀ rúfo. Ìfetísílẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Kẹ́ẹ̀tì ti lọ bá mi rí wọn. Wọ́n mi ẹ̀ ṣe ẹ̀dẹ̀kú tọ́jú mi gbogbo gbà. Wọ́n ló mọ̀ máa fi gbogbo gbà dúpẹ́. Àdúrà tí náà gbà o. Ó jẹ́ máa dúpẹ́ mà ẹ̀yin lẹ ń fojú wò èmi tẹ́ ń ṣe lóore mo mọ̀. Mọ́mì yàtọ̀ sí yẹn ọ̀rọ̀ kan wà tí ó ṣe kókó gangan tí mo fẹ́ bá yín sọ. Ṣé rí mo lọ sọ́dọ̀ wòlíì ọ̀rọ̀ ara mi ni mo bá lọ
nígbà tán sàsọ gbogbo ẹ̀ tán ó ṣe báyìí ó ṣe gbá ó ṣàwo náà bá mẹ́nu lé èèyàn kan tó súnmọ́ mi tó wá jẹ́ aláàánú mo ní aláàánú olóore ìyẹn ló wá mú kọ́kàn mi lọ pé dádì ló máa jẹ́. ọkọ mi. bẹ́ẹ̀ ni mà. kí ni wọ́n wá ló ṣẹlẹ̀. wọ́n lẹ́ni yẹn pé ó ń bá àwọn kan ṣe ìfàǹfà ipò dẹ̀ lágbára gan-an bí ọ̀rọ̀ yẹn burú gan-an wípé kó má bàa wá di pé ń tààrò ó bá ń tààrò jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ wá ṣe ìgbélé ọlọ́jọ́ méje. mo bá ní etí mi nìkan kọ́ ló máa gbélé yìí o ìyẹn gangan ó kún ara tó gbé mi débi báyìí o. ó le tó báyìí. mọ́mí ọ̀rọ̀ yẹn le jù bẹ́ẹ̀ lọ ṣe nígbà tí mo gbọ́ báyìí oògùn bò mí pé kò gbọ́dọ̀ jáwọn. ìyá náà ó mọ̀ mí ó mọ̀ pé mo gbàgbọ́ nínú àdúrà gan mi ò dẹ̀ ń jẹ̀jà pàápàá tí n bá gbọ́ pé olúwa wí wọ́n wá ní ọkọ mi ń bá nǹkan ṣe ìfáǹfà kí nǹkan tá a rò kó má wàá ba ìta àrò jẹ́ kí wọ́n wá ṣègbélé ọlọ́jọ́ méje. ìgbélé ọlọ́jọ́ méje yẹn ó jẹ́ kẹ́rù bá mi o. gbogbo màmá bí màá ṣe bá dádì sọ̀rọ̀ èyí náà má dàkẹ́ àdúrà. ẹ jẹ́ ìlú wa. gbàdúrà àmì rábò àmì agbára ọlọ́run kò ṣe mo dúpẹ́ tiẹ̀ náà dáa. àmì o ánà nǹkan ó wà dáadáa. Yes, ma. Mọ́mí, ibo lẹ lọ mà? Mo fẹ́ dé ọ̀dọ̀ dádì ẹ̀ ní church ni. So mọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ìgbélé tí wọ́n ní kàn sí yẹn. Oh, I see. Ṣé máa fẹ́ lọ wá mọ́? Wọ́n wà dáadáa. But mọ́mí, Ọlọ́run máa wà pẹ̀lú wọn. Àdúrà dádì máa gbà lágbára Ọlọ́run. Ọlọ́run á dáàbò bò wọn. Mọ́mí, ṣé mo lè tẹ̀lé yín? Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé. Tí ò bá ti rẹ̀ ẹ́. Máa lọ, mo máa lọ, cause mo ti miss daddy. I want to see him and know how he's feeling. Báwo ni èèyàn mẹ́ta ṣe fẹ́ dúró ní méjì méjì? Okay, báwo mo ṣe fẹ́ sọ fún ìyàwó mi wípé mo lálàá ikú sí bàbá ẹ̀? Àbí ṣé bàbá ìyàwó mi mo fẹ́ lọ bá kí n wá sọ fún yín pé mo lálàá kú sí yín o? Báwo ló ṣe fẹ́ jáde lẹ́nu mi? Because I don't know. Okay, bẹ̀rẹ̀ mi eléyìí lè gan-an but ìmọ̀ràn mi fún yín pé kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ kẹ́dẹ̀ má sọ fún ọ rárá kẹ́ má try rárá kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ ìyá bẹ́tà. So o mean pé kí n bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà? Of course. Kò sí wàhálà àǹtí Péjú ṣe ẹ̀yìn báyìí náà máa try. Sure. Ìwọ tó láì oúnjẹ? Kò sí wàhálà ṣebí a máa break ní 12. 12 kọ́ 6 na máa break lọ. Ẹ jọ̀ọ́ 12 ni mi á break. Mo ti kúrò lọ́dọ̀ mechanic náà. Ayé mọ́tò ti wà òkè, ó ti wà òkè. In fact, tí n bá gbé mọ́tò lọ́dọ̀ dáàdì ẹ̀, wọ́n máa like ẹ̀ gan ni because ọ̀pọ̀ yẹn ṣiṣẹ́ dáadáa síbẹ̀. Yeah, tí n bá ti kúrò níbẹ̀ ọ̀dọ̀ wọn ni mo lọ. All right, okay. Ẹ̀yin náà dẹ̀ jẹ́ mọ́tò wọn.
Hey guys, believe pé máa yẹn kó ló wà ní mọ́tò yẹn ṣá. Ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ ṣe o àti fi kó points nìyẹn on points làwà tó bá máa gbéṣẹ́ mi fún wa àṣà bó ṣe wà yẹn ó tún máa sanwó mi Ọlọ́run. Ok ẹgbà yìí. Kọ́fì yín ti rẹ́dì náà ẹ mú kó tó tutù. Ṣé wá ń sùn? Ṣé wá ń sùn? Daddy Teju. Adeoye. Kí lélẹ̀? Adeoye. Wọ́n máa ṣe bẹ́ẹ̀. Adeoye ṣàánú mi o. Mo dáràn. Ẹ gbà mí. Teju o. Daddy Teju. Ṣàánú mi. Má ṣe bẹ́ẹ̀ fún mi o. Daddy, wọ́n bá mi wo bàbá ẹ̀. Bá mi wo bàbá ẹ̀. Bá mi wo bàbá ẹ̀. Bá mi wo. Adeoye, ṣàánú mi. Má ṣe bẹ́ẹ̀ fún mi. Ikú kẹ̀ Jésù o. Ó máa kọ́ láti sin ọkọ mi. Ó kọ́ láti sin ọkọ mi o. Ẹni tó gbé mi ní gbogbo ọ̀gá ògo. Yóò máa ṣàánú ìjòjì àwọn lẹ́jì. Olúwa ò ṣàánú mi. Olúwa ṣàánú mi. Adeoye jọ lájú kò wò mí. Má dẹrù bà mí, ṣàánú mi. Bàbá tọ́nà irú kú wa ló lè pa láàánú ẹ̀ ẹni tó jẹ́ pé ó ń ṣe fónílé ó ń ṣe fàlejò ó ń ṣe fọkùnrin ó ń ṣe fóbìnrin pẹ̀lú bó ṣe náwó tó òfin tọ́lọ́run sílẹ̀. ẹni ọ̀dà ọlọ́pàá ọlọ́run ló dá ọlọ́run náà ló ti pa wọ́n ní àwáyé kú òsì gbogbo wa lálọ́run àríwábọ̀ gbogbo wa ládágbádá kúnkún sáwálẹ́gbẹ́ ni orí kákún rọ̀lẹ́ kùtùkùtù kákún rọ̀lẹ́ bèrè káfọ́ rọrí ikú jẹ́ ìkúlẹ̀ lọ́pẹ́
àgbà ní ìnẹ́kù méjì kó òun wọ̀ ìdí wá kó òṣùpá kọ̀ wọn lè yọ àtúntò yẹn. orí àwọn ẹlẹ́sìn kan wò sànsàn wọ́n sọ wọ́n pe lẹ́dùnmarè ní kọ̀ọ̀kan wọ́n ní àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀ràn. àjọkẹ́ ayé yìí ni pé yọjọ kẹ́ gbogbo wa ni òun ṣe dáadáa o ṣe dáadáa o nílé ayé yìí o yọjọ kẹ́ wa àmọ́ tó bá jọjọ́ àgbéǹde àlùkìámọ̀ yóò dá wọn tiẹ̀ tí wọ́n ṣe tiẹ̀ yóò dá wọn kù. àwọn ẹlẹ́sìn tó wá kù sí gàdà wọ́n wá ní ayé lọ́jà ọ̀ràn nílé ayé ìṣe ayé ó yàtọ̀ sí iṣẹ́ ilé ológo ilé ológo la wá lé àwa ọlọ́nà nìkì lébùlé ológo ẹ má fojú ẹlẹ́ṣẹ̀ wọmọ mọ́. wọ́n sì ti sọ nínú ọdún ògbórí kẹrì lẹ́ẹ̀sì àkọ́kọ́ wọ́n ní ẹni kẹrì náà lónìí ọba ọlọ́jọ́ díẹ̀ ló wà fún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òṣùwọ̀n ọlọ́kan àjẹ́. lẹ́sẹ̀ fáwọn sọ̀rọ̀ ọba rẹ̀ ọ̀sẹ̀ ó ní alábàáwọn lógún lọ́fọ̀gbọ́n fáborí nínú ìrìnàjò tó di ẹ̀ lẹ́yìn eégún kàǹdù lọ́jáde tèun ti yẹ adíá fún Elédùmarè àgọ́ tó tẹ̀lé ayé ró tó wá fi èèwọ̀ sọ́ba gbogbo wọn ó ní bá àtẹ̀bá àákú bá àtẹ̀bá àákú sọ ti gbọ́ méjèèjì ọ̀tẹ̀bá wo ọ̀tẹ̀bá wo ọwọ́ akùn wá sọ́hùn bàbá dọ̀hùn ló kùn wá wá. dájúdájú àsìkò lọ́rùn. mẹ́nẹ̀mẹ́nẹ́ làwọn ẹ̀dá ọlọ́run bàbá lẹ́gbẹ̀rún ọdún dáyé ìgbà mẹ́nẹ̀mẹ́nẹ́ sì fẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá tí wàá dìgbà tí mẹ́nẹ̀mẹ́nẹ́ wa yóò kú kò sẹ́ni tó lè dá tán tó bá jẹ́ àkókò tí ó tẹ̀ nínú kò sẹ́ni tó lè dá tán àfọlọ́hún tó dá wa nínú ìlú gbà òun lọ́tẹ̀ lọ́ pa àmọ́ dáadáa tó ṣe oúnjẹ àwọn àtìrẹ́dìrín rẹ̀ sì ń jẹ́ lẹ́yìn rẹ̀ òun ni ó jẹ́ pé béèyàn bá ń ṣiṣẹ́ rí tó bá kù díẹ̀ kó bọ́ sínú ibi nǹkan kan kò yọ àsìkò tọ́lọ́run ń lò lókè ìgbẹ́ tí ó fi máa wá jọ dáadáa tó ṣe lókè